لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله Sheikh Tijani waliyullah Sheikh Barama waliyullah Jamiu Bulala waliyullah La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha illallah Lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli syai'in qadir. Alhamdulillah Alhamdulillah Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalam ala siril asirari wa nuril anwari sayyidil wujud Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallim tasliman amin. Wala hawla wala quwwata illa billahi aliyyul azim. Adá ọpẹ́ fún Ọlọ́run. Ìkẹ́ Ọlọ́run àtọlá rẹ̀ kó lọ bá Ànábì wa Muhammad. Látara Ọlọ́run àtànábì àkí gbogbo wa nínú ayé pátá lápapọ̀. Àkí gbogbo wa ní kíkí tọ́lá àti kíkí dùnú. Àkí gbogbo mùsùlùmí lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé lágbà, pàtàkì jùlọ ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run àtànábì lára wa. Tí ẹ̀ ń gbọ́ wá sí wa lọ́tùn lósì. Tẹ́ ẹ̀ fojú wọn pé ta lẹni tó ń sọ̀rọ̀ yìí. Tẹ́ wá ń fi ìdùnnú àtayọ̀ tẹ́ fi ń ra dátà. Tẹ́ tún fi ń download wa, tẹ́ tún bá wa share sáwọn olólùfẹ́ Ọlọ́run àtànábì yín. Gbogbo yín pátálàkí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Èmi ọmọ gbogbo ayé mà tún dé. Ọlánàbí KUNFAYEKUN BULALA. Mo máa tún mú nǹkan yọ̀ wá fún wa léni ẹja bèèrè wa lérè ta lálábòsí. Ṣé mi lálábòsí ni àbí ìwọ lálábòsí? Ṣé ìyá lálábòsí ni àbí bàbá lálábòsí? Ṣé ọmọ lálábòsí ni àbá àfà gangan lálábòsí? Ṣé ọmọ ọ̀jọ́ lálábòsí ni àbí mùrídá lálábòsí? Ṣé ṣéwù lálábòsí ni àbí àwọn ìjọba wa lálábòsí? Ṣáwa mẹ̀kúnnù gangan lálábòsí ni? Ṣáwa tá à ń gbénu ayé gangan lálábòsí ni? Àbáyé gan fún rẹ̀ àbòsí ni? Ta tiẹ̀ gangan lálábòsí? Ọ̀rọ̀ ya kó ní kálukú máa náwó mú tiẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo wa la mọ̀ tán pè lábòsí tá a bá ṣàlàyé tó pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀. Ṣé èmi ò máa bòsí ni àbí ìwọ tó ń gbọ́ mi lẹ́nu fẹ́ ní ò mọ̀ tán pè lábòsí? Àmẹ́lòmí a máa ṣàbòsí nígbà mi tí ò ní mọ̀ kó ń ṣàbòsí. Ọlọ́run á sì máa sọ àbòsí ẹlòmíì di ète mọ́ lọ́wọ́ tí ó sì ní mọ̀. Ẹlòmíì a máa gbẹ́ kòtò àbòsí kalẹ̀ fún yàn tọ́lọ́run ó yí padà tí ó sì sọ kòtò àbòsí yẹn dire mọ́yàn lọ́wọ́. Àmọ́ mo wá jókòó, mo rorí lọ sọ́tún, mo rorí lọ sósì, mo wá rí pé a lè pe àbòsí lógun. A lè pe àbòsí ní kèéta. A lè pe àbòsí ní wàhálà. A lè pe àbòsí ní ìdààmú. Torí pé àbòsí àti kádàrá ọjọ́ ṣiṣẹ́ pọ̀ ni. Gbogbo ẹ̀yin ìyá wa àtẹ̀yin bàbá wa pàtàkì jùlọ ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run àtànábì tẹ́ ń gbọ́ mi nílé lọ́wọ́. Ẹ darí ẹ̀mí ara yín, ẹ darí ẹ̀ wá. Ẹ darí ẹ̀ wá. Ó ṣe bá mi pè yàn kan ẹni ìkejì pé kóun náà jókòó kó wá gbẹ́ni tó ń pè lálábòsí. Alábòsí a máa náṣọ tó pọ̀ o. Àmọ́ aṣọ alábòsí tó bá ṣe ń fọ̀ ni ó ṣe máa fẹ́ yín látara ìwà abú ọwọ́ rẹ̀. Ẹ já wọlé díẹ̀ ibi tọ́lọ̀ bá fún wa láyè dé torí pé yín ò lè sọ ọ̀rọ̀ àbòsí tán láyé. Torí pé bábòsí ṣe ń bẹ láàrin àwọn ọmọ ènìyàn náà làbòsí náà wà láàrin àwọn àǹjọ̀nú. Nínú ẹni tábòsí sì sọ̀kalẹ̀ sí lọ́dọ̀ jù àwọn ọmọ ènìyàn ni.
àdánwò àtàbòsí ọmọ ìyá kan náà sì ni wọ́n ẹ̀gbọ́n tá Ànábì wa Muhammad sọ ni Ànábì wa Muhammad Ànábì ní inna likulli ummatin fitinatan wa fitinatu ummati almal wa nisai Ànábì ní gbogbo ìjọ pátá ló ní àdánwò tiẹ̀ àmọ́ àdánwò tèmi ìjọ Islam tó jẹ́ tàwọn ọmọlẹ́yìn mi Ànábì wa Muhammad àdánwò wa ní anisai walmal òun lóbìnrin àtowó ṣe wá rí pé àbòsí ti yọ báyìí ó túmọ̀ sí pé obìnrin á máa fa àbòsí lọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà sì ni obìnrin á máa ṣàbòsí lọ́dọ̀ ara wọn ìdí tá a fi wá lo obìnrin ni pé ayé abo ni ó túmọ̀ sí pé ilé ayé tá à ń gbé ìgbà ayé àbòsí ni tí ò bá ń ṣe ayé àbòsí kí ló dé tí wọ́n ní ju ẹni tí ò ní lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ló dé tí ọ̀rẹ́ méjì ń sọ̀rọ̀ ara wọn lẹ́yìn láì dá sórí ìwọ tó ń pọkọ lọ́kọ ìwọ arábìnrin tó ń pọkọ lọ́kọ tó lọ ṣàbòsí ìyàwó rẹ̀ lọ́dọ̀ rẹ̀ rántí àti sun re gbogbo ìwọ tó ń ṣàbòsí àáfàá rẹ̀ lẹ́yìn rántí àti bọ̀tán náà ṣé gbogbo ohun tójú bá rí lẹ́nu ń sọ ni gbogbo ẹ̀kọ́ Ànábì wa Muhammad Ànábì ní albalahu ma'ankal bilmantik Ànábì ní àdánwò ọmọ ènìyàn àti ibi sórí àwọn rẹ̀ ó túmọ̀ sí pé àgbà ohun tí ń ṣàbòsí láyé lọ́rọ̀ ó jẹ́ ń gbé e débẹ̀ jẹ́ ń sun ẹ tán kí n má pẹ́ kọ̀rọ̀ fún ẹ mọ́ tẹ́lẹ̀ mò ń jẹ mọ́sàlẹ̀ tẹ́tí ni mò ń jẹ́ ń gbé e débẹ̀ tán ìhun tábò sí sọ̀kalẹ̀ sí láyé jù láyé òun lọ́rọ̀ èèyàn mélòó ló fọ̀rọ̀ ẹnu gbé tiẹ̀ ṣubú ó ti fọ̀rọ̀ ẹnu ó ti fi gbé ọ̀pọ̀ èèyàn ṣubú iye èèyàn tó ti ṣàbòsí ẹ̀ láìṣó náà ń kà ọmọ tiẹ̀ náà wá gbégbá nǹkan oríire kan nǹkan ayọ̀ kan ayé wa ń takò ayé ń fìtínú ẹ̀ ayé ní lára ó wá ń pariwo ọlọ́run má jọ pọ̀ mọ́ mi lọ́wọ́ má jọ pọ̀ àwọn tí wọ́n ti ṣàbòsí lánàá yẹn ṣáwọn olóbì ni àbòsí ṣíṣe orí ọ̀rọ̀ àbòsí inú ayé ọmọ ènìyàn ó dà gẹ́gẹ́ bí ẹni tó lọ lọ́nà tó faṣọ kọ́ṣọ́ ṣé wò rí pé kò sí bó ṣe lè pàṣẹ ẹ̀ títí tó ní ojú àmì yẹn ò lè kúrò bẹ́ẹ̀ mọ́ láyé àfi tó bá gé dànù ẹ wo ó dọwọ́ ẹnì kankan pẹ̀lú àbòsí ṣíṣe ìwọ ọkọ ṣọ́ àbòsí ṣíṣe ibi tó tiẹ̀ ti burú jù láyé yìí òun ni kẹrí odidi bá lélẹ̀ kó bá jókòó tí àwọn ìyàwó ń yàwó kọjọ́ a máa ṣàbòsí láà kò bójú mu obìnrin náà tí ọlọ́run ò bá yé tí ò mọ ọlọ́run lẹ́ẹ̀bá ní ìdí ẹjọ́ àtàbòsí ó jókòó nulẹ̀ kò mú tẹ̀sùbá rẹ̀ kó máa ṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah èyí tó fi ń jókòó tó fi ń sọ̀rọ̀ lọ́rọ̀ kiri tẹ́ ń wí ẹjọ́ ẹlẹ́jọ́ kiri yẹn jọ tó bá ṣe la ilaha illallah yìí tó lọ́n bá ní kó rí ṣe ọmọ ìlàdá tó gbà tẹ̀sán tó gbà lórí ẹ̀ ni tó bá nẹ́sìn ni tó jókòó tó ń ṣàdúrà dáadáa ẹ̀sìn tó ní yóò gbàbọ̀ sí dànù lọ́wọ́ rẹ̀ ibi tẹ́ mọ́ ọlọ́run tó ti wá ṣe mí sìn pé ọ̀pọ̀ àwọn tó wá jẹ́ ẹlẹ́sìn látó wá ń bá àbòsí tó pọ̀ lọ́dọ̀ wọn àwọn tí ò wá nẹ́sìn ọtún wá ń jèrè ọ̀rọ̀ lára àwọn tó nẹ́sìn la ilaha illallah ẹ jẹ́ kí gbogbo wa ṣọ́ra kó níbi àbòsí ṣíṣe ibi tábòsí sì ti bẹ̀rẹ̀ ibi ọ̀rọ̀ ni o ibi ogun ni o ọ̀rọ̀ ọkọ rẹ̀ wo ló ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ àbòsí tí wọlé bọ́ọ̀nù ẹni tí wọ́n pè lọ́ọ̀rẹ́ gidi tí wọ́n sọ tó ṣẹlẹ̀ láàrin wa àtọkọ rẹ̀ fún ẹ kí ló dé tó síbẹ̀ tó ń tún lọ tẹ́lẹ̀ sọ́dọ̀ ẹlòmí kí ló léhùn kó máa ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ rẹ̀ tó léhùn kó ṣẹlẹ̀ ó wá sọ fọ́rẹ̀ pé wo ọkọ mi tẹ̀ tí máa ń nà mí jù nílé ó ti máa ń ṣe kíní kan mo ní boyfriend mi kan síta oníkíní kan ìjọ tíjà bá ti dé yóò ṣàbòsí rẹ̀ yóò fi bú ẹ fúra o àbòsí ṣíṣe òkùnkùn ní níjọ̀gbìn gàlìkìyàmọ́ àbòsí ṣíṣe
òkùnkùn ní níjọ́ bí gàlìkìyàmọ̀ wá bira rẹ lérè gbogbo ojú tí ń wò mí ní lọ́wọ́lọ́wọ́ ṣalábòsí ni ẹ́ bira rẹ lérè ìwọ tó ń gbọ́ mi yẹn gangan náà ni mò ń bá wí àtàwọn tẹ́ ẹjọ́ jókòó yẹn bira rẹ ṣalábòsí ni ẹ́ ní àbò kì í ṣalábòsí tó o bá wá rí dáhùn bira rẹ ń pé ìjọ ti ṣàbòsí èèyàn anabi wa Muhammad anabi ni kullu bani adama khata'una wa khairul khata'ina at-tawwabuna gbogbo ọmọ ẹ̀dá ádámọ̀ pátá olùṣiṣẹ́ ní gbogbo wa fine o ti mọ̀ ràrí lálábòsí wa khairul khata'ina ń tó fi nóore jùlọ fún gbogbo ṣiṣẹ́ láyé at-tawwabuna lọ túbá kò níbi ìwà àbòsí ọ̀nà àbáyọ fún ẹnìyẹn túbá kúrò ń bẹ́ẹ̀ má sọ̀rọ̀ tó ok ó dáná tàbá ní kí láti ẹ̀ ń pè lábòsí gangan ó yá má sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn tó bá wá padà fẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn má sọ láìdá ó gbọ́ mi má sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn tó bá padà fẹ́ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn má ṣe kí ni má sọ láìdá torí pé àbòsí tí wọ́rí yẹn kò sí nǹkan méjì tí máa ń ṣe ọmọ ìyá kẹta ni ó máa ń jẹṣẹ́ èèyàn ni o ẹni tó ṣàbòsí rẹ̀ tó ní kò lè ga nígbà tó lọ máa dojú tiẹ̀ ó padà ga kí ló dé tí wọ́n mọ̀yàn kan tẹ́nìyẹn ti pàṣẹ mọ́ tó dẹ̀ lọ jábọ́lẹ̀ níbẹ̀ wọ́n á já ọmọ tiẹ̀ náà bọ́lẹ̀ lọ́la ọmọlọ́mọ wo ló ṣàbòsí rẹ̀ ọmọ rẹ̀ àtọmọlọ́mọ ń jà níbi tó ti ń jà lọ́wọ́ ó sì fún ọmọ rẹ̀ ló jẹ̀bi o ó wá fún ọmọlọ́mọ ní kò lórí pa nígbà tó lọ́mọ fìyà jẹ̀wọ́ náà o kàn fẹ́ tutọ́ síta nínú mọ́tò ni kọ̀dọ́tọ̀ kan sí àbí dẹ́fà ọmọ agbẹ̀rún kan níbi tó fẹ́ tutọ́ sósì kó gbà tí fún wọn náà páì ṣé o mọ̀ pé ẹ̀sán àná tó sọ̀kò lé lórí ìlú gbàlẹ́ nìyí ẹyẹ ìjà ẹjẹ aṣara fábùsì ibi ta tún wá rí pé ọmọ ọjọ́ kan náà tó tún jọ ń lọ ọjọ́ ọ tún ṣàbòsí ara wọn nínú ọjọ́ ọmọ ọjọ́ ni ó tún máa bàjọ́ rẹ̀ jẹ́ kí ni àáfàá wa wo gbogbo kí ní nǹkan tó ń sọ̀rọ̀ àáfàá rẹ̀ láìda àmì ní sí ní sílámì lè mọ́rí tẹ̀kú mọ́nàmíyá ní gbogbo téèyàn bá rí kọ́lé yẹn sọ o lọ́mọ kó kọ́ nẹ́kọ́ lẹ́nìí ẹni bá fẹ́ ní àṣeyọrí tó fẹ́ bá àná ọlọ́run parí gbogbo ohun tó jù rẹ bá rí kọ́ ni gbogbo ohun tó bá fi lọ ẹ́ kọ́ ló máa fi sí ẹ̀ èèyàn lè pè é jókòó kó sọ̀rọ̀ báyìí àfa wa ṣe báyìí àbí kinní kan ìyá wa ṣe báyìí àbí ọ̀rẹ́ kan ṣe báyìí gbogbo ohun tó bá pín ẹ̀ lé lórí kọ́ ni kò ṣèdájọ́ lé lórí torí pé tó wá ń sọ̀rọ̀ lọ́rọ̀ tó ń ṣàbòsí fún wọn yẹn bí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ lẹ́ni yìí mú ó ń padà bọ̀ wá lọ ṣàbòsí wọn náà lọ́dọ̀ ẹlòmíì ṣe wá tán wọ́n àkọlé kọ̀ọ̀rọ̀ mi fún ẹni pé tó bá fẹ́ mọ pàtàkì tó ń pè lálábòsí má gbára léyàn torí kò sí bọ́mọ ènìyàn ṣe fẹ́ gbogbo apáta lálábòsí inú ayé ọ̀nà tó ń dàkún gbà ṣàbòsí ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá wá fẹ́ kúrò nínú alábòsí òkùnkùn torí pé alábòsí ìmọ́lẹ̀ àbá ó lè ṣàbòsí èèyàn nígbà mi kí wọ́n lé nǹkan àbòsí ló ṣe kọ́lọ̀ dẹ́ fẹ́ fi tú kádà léèyàn kan ṣe ni ṣọlọ́ nǹkan ni ọlọ́run ò lè gbà yọ gbogbo bó ṣe dìtẹ̀ èèyàn tó ṣàbòsí ẹ̀ títí ẹni tó ṣàbòsí òun mọ́ lára pò ń ṣàbòsí òun ó dáná ẹ jẹ́ káwọn tàwa àfa bí ọ̀pọ̀ yìí ṣe ń ṣàbòsí àwa àfa àtò ṣé àtò fi ga sí láyé ni ó tún fi ń bá wa tó kìkì wá ní ṣé wọ́n ló ń wá ń ṣẹ́ ni ọlọ́run náà mọ̀ nǹkan mi ènìyàn ò lè pé àmọ́ ẹ̀yin ìyá tẹ̀ǹtẹ̀lé wa ẹ ràárẹ̀ lẹ́yìn àfáàkáfáà tó bá gbà fún ìwọ ọkọ ràárẹ̀ ìwọ ìyàwó ràárẹ̀ tó bá ti ràárẹ̀ wà rírẹ̀ ibẹ̀ jẹ́ mo wá padà sí pé lẹ́bí báyìí ò táwà lálábòsí báyìí ibi táyé lọ́sìn ìjọba ń ṣàbòsí mẹ̀kúnnù náà wá mú ète òun náà mú ète àwọn náà ń ṣàbòsí ìjọba ṣe ń pàjọ́ ń ṣera wa ni ọ̀pọ̀ gbogbo nǹkan kọ́ láburú o ọ̀pọ̀ aburú mi ń bẹ torí máa ń wà lábẹ́ o nǹkan iye kan ṣo tí ń kọ̀ mú jáde torí tá a bá ní ká wọnú àdìsá ànábì sọ̀rọ̀ nípa àbòsí àtẹnitọ́ ṣàbòsí àmọ́ máa kọ́ brief ọ̀rọ̀ lórí ẹ̀ ni ànábì wa Muhammad ìkẹ́ àtọ́lá ọlọ́run kó máa bá nígbà tí ànábì ní ẹni tí ó ṣàbòsí ẹni tá a ṣàbòsí rẹ̀ àtẹnitọ́ ṣàbòsí ànábì ní àwọn méjèèjì tí ẹ rí yẹn o gbogbo ẹni tó bá ti ń ṣàbòsí èèyàn pátá láyé ànábì ní ọmọ náà ni
ìwọ tó ń ṣàbòsí rẹ tó mọ̀ pé èèyàn kan ṣàbòsí rẹ má bọ̀kàn jẹ́ ó possible bí àdé àbòsí yẹn ló fẹ́ fi ga torí pé àbòsí máa ń wíkì èèyàn ni ìwọ ni kò máa wo bẹ́ẹ̀ défìlà máa wo bẹ́ẹ̀ kí la yóò ní san pa ẹ ayé kí ló fẹ́ ṣe tá yóò ní san kó o mí ayári kó o sọ̀rọ̀ ayári kó o yàgbẹ́ ayári kó o sùn ayári kó sára tó fẹ́ dá táyé ò ní rí kí wàá ló fẹ́ fi táyé lọ́rùn ẹ wo ẹ jẹ́ tú wálẹ̀ padà kò sẹ́ni tó wà láyé tí wọ́n ní ṣàbòsí ẹ ṣókí kò sẹ́ni tó wà láyé tí wọ́n ní ṣe kíni tí wọ́n ní ṣàbòsí rẹ̀ ó dáa náà tó bá rú ẹ lójú ṣé ìwọ tó ń gbọ́ mi lẹ́yìn èèyàn kò ń ṣàbòsí rẹ rí àbí ìwọ ló ṣàbòsí èèyàn kan rí ìwọ tó jálábòsí ni kò fura torí pé gbogbo iṣẹ́ èrè tó bá ní àbòsí tó ṣe a máa sọdún kòkòrò ẹ lọ́wọ́ gbogbo iṣẹ́ ibi tó bá ń ṣe látara àbòsí tó ṣe yẹn a máa bá tiẹ̀ jẹ́ ohun tó kàn wá dùn mí jù ẹnu pé tó yẹ pé ìwọ nìkan ló dá jẹ́ ìyá yẹn kò bá dá ọmọ lọ́mọ tí ò mọ nǹkan kan bẹ́ẹ̀ bóyá ò tí ì bí ni ó ti bí ni ó tún ti ń tọ́jú ègún èpè àbòsí lẹ̀ fún òun náà torí pé tó ṣàbòsí yẹn èpè tó bá ṣe yóò lẹ̀ mú ẹ. ṣé ń pẹ́ láwọn ogun tó ń ja gbogbo wa nù àìnáwó lọ́wọ́ wa àbòsí tẹ́lómi ṣe ni o obìnrin tí ò rọ́kọ fẹ́ àbòsí tó ṣe ni o ọkùnrin tí ò ríyàwó fẹ́ àbòsí tó ṣe ni o àfọ àtijọ́re òkú àbòsí tó ṣe ni o orílẹ̀-èdè ayé yìí tó ń darí àbòsí ara wa tá à ń ṣe ni o ọmọ ta ń ṣe àbòsí agbèrò agbèrò ń ṣàbòsí ọmọ ta kí làwọn méjèèjì láì ó túmọ̀ sí pé iná ó máa jẹ igi ó máa jẹ iná nígbà tí iná wá rí ohun tó fẹ́ jẹ mọ́ iná wá ṣe kí ni ó tún wá ń jẹun ara rẹ̀ ó dọwọ́ ẹnìkankan wa ó dọwọ́ ẹnìkankan wa táwọn ẹni Ọlọ́run bá ṣàbòsí ara wọn ni òkìkí wọn ò ní kàn gbogbo ẹni tó bá ti ṣàbòsí ọmọlàkejì ẹ̀ ìparun bọ̀ọ̀nù ẹjọ́ bàbá mọ̀lánà ṣe òjá mi radiyallahu ta'ala ni ṣé wò ṣàbòsí ṣe Ibrahim ṣé kí Ibrahim náà wá dé kó ṣàbòsí ṣe ó Tìjání kí ló dé tó já sí pé tọ́wọ́ èèyàn kan bá jí ju ọwọ́ èèyàn kan lọ ẹ̀ ti sáré máa pẹ́ ó lọ ṣògùn owó ni la ilaha illallah ṣe wà mẹ́gbà tó fi ṣe ìyá rẹ̀ ló fi ṣògùn owó àbí bàbá rẹ̀ ló fi ṣògùn owó ṣé ẹ̀gbọ́n rẹ̀ ló fi ṣògùn owó dá mi lóhùn àbọ̀ rẹ̀ ló fi ṣògùn owó ṣé nígbà tó fẹ́ lọ ṣògùn owó ṣó mú ẹ débẹ̀ tó bá wá mú ẹ débẹ̀ ṣó dúró síbẹ̀ tó fi sọ pé ṣògùn owó fún àbòsí ní fẹjọ́ àbòsí lẹ̀ rán ìgbésí ayé rẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó wọn kì í táyé rẹ̀ òfin dáná nìyẹn gbogbo ayé tiẹ̀ lẹ̀ ó wá rọ ogun tó wá ń kó bá tiẹ̀ gbogbo wa pátá ọ̀nà táwọn àgbà fi ran ra wa lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o kò jọra wọn o ọlọ́run wọlé àlùbáríkà àwọn ẹni ọlọ́run dákun àwọn alábòsí tá à ń bá ṣe tá à mọ̀ torí kò sí bóyá fẹ́ dá wọn mọ́ o alábòsí ṣòro dá mọ́ o alábòsí sì pọ̀ nínú ọ̀rẹ́ gidi ṣòro ẹni tó mú lọ́ọ̀tà rẹ̀ yẹn wàláhì kò ń ṣe alábòsí rẹ̀ kí ni mo wí kò kì í ṣe alábòsí rẹ̀ àmọ́ ọ̀nà àbáyọ fún gbogbo ẹni tó bá ṣàbòsí rẹ̀ ni pé kò ní sùúrù ló lè fi ṣẹ́gun alábòsí torí pé yóò padà fàbòsí yẹn ṣe ra ẹ̀ àfààní isbiri alákéde la àsòdì àfààní ṣe sùúrù lórí ìnira tó bá kún ẹ o fàínà sọ̀bùráká kọ̀ọ̀tìlù fàínà sọ̀bùráká kọ̀ọ̀tìlù torí pé sùúrù rẹ tó bá ní yóò padà gé ìṣòro tó dájú pẹ́ yóò padà gé gbogbo ẹni tí tó bá lè ṣiṣẹ́ tọ àbòsí ara rẹ̀ kókò nínú ẹgbẹ́ alábòsí yóò ráyé gbé ọ̀pọ̀ ẹlòmíì ò gbà kò ń ṣọkọ mi ló ń ṣe ẹlòmíì o ayé ò ṣe ẹlòmíì o àjẹ́ ò ṣe ẹlòmíì o àbòsí ọwọ́ rẹ̀ tó ń ṣe òun ní òjókò lójú kan o torí pàbòsí àtẹ̀péjọ́ rìn ni ẹni tó ṣàbòsí ẹjọ́ tó bá ti ń ṣàdúrà pọ̀ lọ́wọ́ dákun ṣàánú mi jẹ́ kó lójú kan gbogbo ohun tó ń di lọ́wọ́ tó ń ṣàdúrà lè lórí yẹn ìwọ tó dẹ̀fà sábàbí ẹ̀ lè pé ó máa jà ṣe wá rí pé àwa ara wa náà là ń ṣe ara wa nu ayé ogun tí ń ja ara wa àwa ara wa náà ní nínú ayé ó dọwọ́ ẹnì kankan wa ọlọ́run wọlé àmọ́lá náà ṣe òjò àmì mo kọ̀ mélè wá fún wa ní ṣókí ẹ má bèèrè bí wá sí yẹn bá ṣe rí mo kọ̀ jókòó mo rorí náà ní pé aha
ṣàwàlà lábòsí ni àbáyé gan lábòsí ìwọ náà wá jókòó fún ẹni yìí ọ̀nà tábòsí bá kún síbi tí orí rẹ bá gbé ẹ lọ kó ṣiṣẹ́ débẹ̀ pàtàkì jùlọ àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin gbogbo àyíkáyè tó bá ti mọ̀ wá ẹ má jẹ́ kó fàbòsí mọ̀ wá ní tó tún lè jẹ́ kí Islam tún dá sí nìyẹn mò ń kó tẹ̀sùbá sọ́run ìkó tẹ̀sùbá mi sọ́run ṣó túmọ̀ sí pé mi kì í ṣọmọ mùsùlùmí ni àbó túmọ̀ sí pọ́lọ̀ nǹkan ló rán mi níṣẹ́ bó ní kálukú wọ́n ṣe jókòó wájú Ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé bó ṣe rán wá ń ṣe wá sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ ni lára irinṣẹ́ àkọ́kọ́ téèyàn dẹ̀ fi ń jèrè Ọlọ́run láyé tẹ̀sùbá ni tó bá pera rẹ lọ́mọ mùsùlùmí tí tẹ̀sùbá bá ti sí lọ́wọ́ rẹ ò tí pé tẹ̀sùbá fi sọ́run àtàdé fi sọ́run ó dín tóbi tá a bá parí iṣẹ́ kan tán á lò á fi sọ ìmọ́lẹ̀ àṣẹ nìyí tó fi máa lọ lo ṣéènì máa lọ lo bàǹtẹ́ máa lọ ní òǹtíngbẹ́rẹ́ oṣooṣù tẹ̀sùbá tó fi ń ṣàdúrà Allahu 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 tó bá lọ bí ojú ogun ibi ogun lé ní o fẹ́ sùn lálẹ́ ni gbogbo abú tó lè kó máa bọ̀ tí tẹ̀sùbá tó fi ń ṣàdúrà bá wà lọ́gẹ̀ yóò máa dáàbò bò ẹni bí kíbi ẹ̀wọ́n wà lábòsí tó wá gbé ránkẹ̀ kiri ọ̀n ṣàbòsí ni ẹ̀kẹ́ ọ̀n ṣe ẹja padà dọ́wọ́ ẹnì kankan wá àwa sì kọ́lé ní àkọ́kọ́ tó kọ́kọ́ kọ sọ́hùn ààrẹ kọ̀ọ̀kọ́ lára bàbá Mọ̀lánà Ṣéhù Jámíù ni tí Ṣéhù Jámíù ò bá rí pé ó dáná tọrọ ìbáwá ròyìn lójú ní kájẹ̀gbá pé bí àti Ṣéhù wà láyé ká ní kò yé wọn tó fi kọ sọ́hùn ṣé ń gbà tó wá papòdà tí Ọlọ́run fẹ́ fi ìmọ́lẹ̀ rẹ̀ àti ìmọ́lẹ̀ ànábì hàn lára Mọ̀lánà Ṣéhù Jámíù nígbà tí Ṣéhù máa jáde lára ògiri tẹ̀sùbá yẹn tún ṣe tẹ̀lé wọn jáde ó ẹyẹ fàbòsí lẹ̀ ẹ fi kèéta lẹ̀ ẹ fàbòsí àti kèéta lẹ̀ ẹ já padà àbòsí ni ó dáná èèyàn wà láyé ihun tó ń ṣe àdàpẹ́ ẹja sọ pé kò yé ẹja sọ bẹ́ẹ̀ ṣé ń dà tọ́lọ́run máa gba iṣẹ́ ọwọ́ rẹ̀ ṣùgbọ́n ọlọ́tọ́lọ́ bá mọ̀ pé tẹ̀sùbá tàbí sọ́ọ̀mù yẹn kò dáa nígbà tó fẹ́ tẹ ìmọ́lẹ̀ Ṣéhù Jámíù pé kó jáde láàrin ògiri kí ló dé tó já pé pẹ̀lú tẹ̀sùbá yẹn lọ́lọ́run tún gbé jáde gbogbo ohun tó bá ń ṣe láyé ni kò ṣòó tọ́ pẹ̀lú ẹ má fàbòsí kún tábòsí bá ti darapọ̀ mọ́ nǹkan tó ń ṣe a máa dànù mọ́yàn lọ́wọ́ Ọlọ́run wọlá dédé àsìkò bàbá Mọ̀lánà Ṣéhù Jámíù àtúntò ìka àti gẹ̀ fún Ọlọ́run bá wa kẹ́ wọn o Ọlọ́run bá wa kẹ́ wọn o bàbá wa Sheikh Lukman Ikimata Jamiu Shamsuddin KUNFAYEKUN BULALA adamola wayata o bàbá wa president tẹ̀lé fún gbogbo worldwide kò ń ṣe bùlàlíyà nìkan torí pa mẹ́rìnlá awolìyáì tìgbà tiwa ni Ṣéhù Jámíù ní àná lukumanu wà lukumanu àná ó túmọ̀ sí pé Ṣéhù Jámíù àná ọkọ̀ lọ bọ́ ṣọ́lẹ̀ aṣọ tó bọ́lẹ̀ lánàá lọ́bọ́ sáà bàbá Mọ̀lánà Ṣéhù Lukman lé ni Ọlọ́run dákun bá wa kẹ́ wọn bàbá Mọ̀lánà Ṣéhù Lukman tẹ̀lé tàwọn ṣàdúrà fún yín Ọlọ́run bá gùn wọn lẹ́mìí Ọlọ́run bẹ́ẹ̀ kàwé nìyẹn lọ àwọn òbí tó wá bí wa wọn ò ṣe gbàgbé o Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn o jẹ́ kẹ́mi wọn gùn láwọn tó bá ń bẹ láyé ni wọn àwọn tí ò bá wá sí láyé ni wọn Ọlọ́run ṣe kẹ́ṣègẹ́ fún wọn Ọlọ́run gbogbo àṣìṣe wọn Ọlọ́run abẹni bá wa parẹ́ o torí pé lórí àbòsí ṣíṣe kò sẹ́ni tó lè bọ́ nínú ìyà Ọlọ́run lé lórí tọ́lọ́run bá ní kóun fi àbòsí dájọ́ oníkálukú wa gbogbo alájẹ òfò ya àfi ká ronú pé wàdà ká súnmọ́ Ọlọ́run ọba àbòsí ò nérè àbòsí ń bá tèèyàn jẹ́ ni ẹni tó ń ṣàbòsí ẹ̀ kúrò ń bẹ́ẹ̀ èyí tó fi máa ṣàbòsí ẹ̀ yẹn gbà fún ìwọ náà rí oríire kan mú látara rẹ̀ tí wọn náà ó fi gòkè tí wọn náà ó fi jẹ́ èèyàn wàá rí oríire kan mú lára rẹ̀ tí ó fi dá fún wọn náà èyí tó fi ń ṣàbòsí ẹ̀yẹn tóun náà bá níjó fi ràn ẹ́ lọ́wọ́ ẹ jẹ́ ká wa mùsùlùmí ká fi nọ́sfàtì bá kọ̀ríbù ṣe kọ̀ríbù bá tìjàníà ṣe tìjàníà bá tẹ̀blíkì ṣe tẹ̀blíkì bá kọ̀dìríyà ṣe kọ̀dìríyà bá oríṣiríṣi àwọn branches society tó wà ẹ já fi ìfẹ́ àtayọ̀ yìí ká fi bára wa ṣe padà ẹ má jà ṣàbòsí ara wa tèmi rèé o tiwọ́ rèé o ti kíní kan ìfẹ́ ṣe kókó ìfẹ́ ṣe kókó mo jọmọ bùlálíyò ní kò pè mí sódì kí n má wá tó bá pè mí sódì má wá tèmi náà bá sì pè wọ́n náà sódì wọ́n náà wá ìhun tó ń pè nífẹ̀ẹ́ nìyẹn tó bá wá má wá aṣọ àṣìṣe ẹ̀yin ní fíìmù náà ẹ̀yin ní tíátà tẹ̀ ń ṣe tíátà náà ẹ wà máa aṣọ àṣìṣe ara yín àti ẹ̀yin ní kámẹ́rà tó já sí pé ẹ máa ń padà aṣọ àwọn mistake oní tíátà aṣọ kan ló wọ̀ ni fìlà kan ló dé ni bàtà kan ló wọ̀ ni kíni kan gbogbo eléyìí kéèta ni ẹja kúrò ń bẹ́ẹ̀ èèyàn kò bá àwọn aṣọ mẹ́wàá lẹ́ẹ̀kan náà ntọ́lọ́run ní kò ní lóní ntọ́lọ́run ní kò wọ̀ ló wọ̀ ìwọ tó sì ní púpọ̀ tí ìwọ náà bá fún nínú ètò oníṣẹ́ pọ̀ jù ni ṣèbó ṣeré Ọlọ́run lára rẹ̀ ní tí ìwọ náà ló ní ni ṣèbó Ọlọ́run fún wọn náà ni tọ́lọ́run bá fún ẹ ṣé wọ́n máa rí lóní ẹ wo dọ́wọ́ ẹnì kankan wá tabaníkà kẹnu
mo kàn ní brief ọ̀rọ̀ nípa àbòsí ni torí tí bá ní ká mú tọ́pìkì ẹ̀gọ́gọ́ ká sọ̀rọ̀ lé lórí etí ọ̀pọ̀ ya o torí kò sẹ́ni tí ó mọ̀ rí bọ́lá bẹ́ẹ̀ o kò sí inú ayé yìí tó bá ṣàbòsí èèyàn rí jáde síta kò náwó kò dẹ̀ ṣeéṣe fún ẹ ó dọ̀wọ́ ẹnì kankan wa àmọ́ alábòsí mọ́ra rẹ̀ ká má parọ́ o gbogbo àwa tá à ń ṣàbòsí àmọ́ra wa o ẹni tí wọn náà ń ṣàbòsí lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ra wa àmọ́ kò bá da kó ronú pìwàdà orí wa ò ní takò wa o ìbànújẹ́ ò ní jẹ́ tẹnì kankan wa a máa lọ rí a máa bọ̀ rí o mo wá gbà ládùúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run àtànẹ́bí wa Muhammad tí ẹ̀ ń bá wa gbọ́ wá sí wa yìí ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín wá ìnira ó kéré tóbi kò ní jẹ́ ti yín bẹ́ẹ̀ ṣe ń wá owó tẹ̀ ń ra dátà torí pé àníyàn làwa fi ń ṣe o mo búra pẹ̀lú Ọlọ́run ọba àlékè ọlá mi ò ṣe nítorí owó o àpàbí láṣẹ ẹni ní pé wọ́n bá ìmọ̀ tó tún bẹ lára tàwa yìí náà káwa náà jẹ́ ká fi ṣe ayé láǹfààní ìmọ̀ tó ń bẹ lára tiẹ̀ náà kí ni ìwọ náà fi ṣe ayé láǹfààní àfi kó máa ṣọ́ àṣìṣe èèyàn ìwà àfa òun ṣọ́ náwó òun ṣọ́ sọ́rífù òun ṣọ́ kìíní kan ìwọ jókòó tí kò máa ṣọ́ nìṣó tí ó máa bàjẹ́ lójú kan náà bẹ tó ò ní fura Ọlọ́run dá gbogbo wa lọ́tọ̀ọ̀tọ̀ ní n tó ń bẹ lára oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ipò tá a bá ti bára wa ní ká ṣiṣẹ́ lé ló ká dẹ̀ fìfẹ́ bára wa ṣe Ọlọ́run gbàdúrà wa Islam lápapọ̀ kò ní dàrú kò dẹ̀ ní dojúrú ọlọ́lùbẹ́ká àwọn ẹni Ọlọ́run àṣírí bíbọ̀ Ọlọ́run tó péye Ọlọ́run dákò kó ṣe fún wa kó wọlé agbólóhùn tó fi sọ̀rọ̀ nínú Al-Qur'ani ó dà Allahu latif bí ibadihi yarzuqu man yasha'u wa huwa al-qawiyyul aziz alayya ala man khalaqa wa huwa al-latiful khabir ọba aláàánú lọ́lọ́run kó ṣàánú rẹ̀ fún wa ọba olórí lọ́lọ́run kó fún wa ní oore àwa bẹ̀ gbogbo aburú tó wá ń bọ̀ lọ́dọ̀ fún wa léyìí tá a mọ̀ àti ìtààmú Ọlọ́run kó bá wa ṣẹ́ ogun ẹ̀ lulẹ̀ ọlọ́lùbẹ́ká nàbí wa Muhammad ọlọ́lùkùránil karim ọlọ́wàlá haúlá wàlá quwwata illa billahi aliyyil azim kun fayakun bulala radiyallahu ta'ala ni yóò dá fún gbogbo wa o ẹ dákun ẹ bá wa share fídíò yìí ẹ bá wa like ẹ gbogbo àwọn olólùfẹ́ lọ́wọ́ àtànábì ẹ tún bá wa send ẹ sí wọn gbogbo wọn èyí tó wá jẹ́ pàtàkì bẹ̀ tún wá rí ẹ̀kọ́ mú bẹ̀ kó kọ́mẹ́ǹtì lórí ẹ̀ pé ẹ̀kọ́ wo lórí kọ́ nínú wáàsí tá ṣe ohun tó dájú fọ́mọ ènìyàn nìyẹn kẹ́ ẹ̀kọ́ pé ẹ̀kọ́ wo ló wà nù wáàsí tó gbọ́ yìí má ṣe wá ṣiṣẹ́ ọmọlàkejì ẹ àbòsí náà nù àbòsí Ọlọ́run kò ní sọ̀kalẹ̀ sí wa lórí o ọlọ́lùbẹ́ká àwọn ènìyàn Ọlọ́run ilé ayé mi àti òní dàrú ọlọ́lùbẹ́ká àwọn ènìyàn dákun ẹ bá wa share fídíò yìí káàkiri gbogbo ayé ẹ bá share káàkiri gbogbo ayé àmọ́ fi bẹ̀rẹ̀ Ọlọ́run share o Ọlọ́run gbàdúrà wa yóò dúró tì wá kò ní fi wálẹ̀ ọláwàlá haúlá wàlá quwwata illa billahi aliyyil azim bùlálà o radiyallahu ta'ala ni ó dàbọ̀.